Africa Content TV. Nígbà tí adájọ́ sọ fún wọn bẹ́ẹ̀ sọ fún wọn wípé bàbá oníjàgùdẹ bàbá àyà mi ti gbé wọn lọ. Ọ̀rọ̀ gbogbo ń bẹ bí mo ṣe fi jáde ìgbà tó fi jáde ìgbà kìnìún náà mo sọ̀dá rẹ̀ kò lọ́jọ́ bá kan orí lọ́jọ́ bá kẹta. Ọ̀rọ̀ gbogbo ń bẹ bí mo ṣe fi jáde ìgbà tó fi jáde ìgbà kìnìún náà mo sọ̀dá rẹ̀ kò lọ́jọ́ bá kan orí lọ́jọ́ bá kẹta. Àtàlù kúkú kí èdè ẹni tó bẹ́ẹ̀ ó yá nínú ìdílé àwọn àlàbà gbogbo wọn. Wọ́n gbàgbé adájọ́ sọ wípé bàbá ń gbọ́. Wọ́n gbàgbé adájọ́ bàbá ń gbọ́. Bàbá ń gbọ́. Ìyá sọ ló wà fún ọ lẹ́yìn. Olókùn náà ìfẹ́ ṣẹlẹ̀ báyìí o ẹgbẹ́ bí aṣọ olókùn jẹ abẹ́mọ̀ ni ọ̀rọ̀ ẹgbẹ́ ẹgbẹ́ fún máàkì kan bẹ̀rẹ̀ máàkì kan èmi ti bu mọ́bí àtàkà tó èmi ti bu ọlọ́sẹ̀ olórí méjì lẹ́pẹ̀ àti pèsè olórí àti aṣọ ló.
mi lábàrọ̀ fẹ́ ọlọ́jọ́ sí ìmọ́lẹ̀. Ọmọ bàbá tó tẹ náà gbọ́dọ̀ gbọ́dọ̀ fẹ́ ọjọ́ títẹ náà gbọ́dọ̀ ti wá. Gbogbo ẹ̀yin tẹ́ appreciate akíkọ́lá ẹ̀yìn ẹ̀ṣẹ̀ thank you so much. Ìyá ìsọ̀rọ̀ ọmọ akíkọ́lá ẹ̀yìn jẹ́nà ọ̀gá alámọ̀mọ́sẹ̀ àná ọ̀nà. Bàṣẹ̀rù tálẹ̀ntì ẹ̀mọ́ ọ̀rọ̀ ọ̀gbọ̀n olúwàwọ̀ pé kìlọ̀ fi ṣe. Bàṣẹ̀rù tálẹ̀ntì náà wọ́rẹ̀ olúwa pé kìlọ̀ fi ṣe. Olúwa pé kìlọ̀ fi ṣe. Ọjà jẹ́gẹ́tẹ́ tọ́nà mi ló ń gbé ìdàgbòdo ìsìnjáde. Ọ̀nà mi ló dà ìsìnjáde. Ọ̀nà mi ló dà ìsìnjáde. Ọlọ́gà gbogbo ló dà ìsìnjáde. Ọmọ kílè dàgbà sí máa ń gbà mí ìsìnjáde. Ọmọ bàbá jọjọ ìsìnjáde. Olúwa mi lẹ́dà rí ìsìnjáde. Ó lọ́ máa gbọ́ tí lẹ́dà rí ìsìnjáde. Mọ́dájì lèlò dàbí dámọ́ ọ̀dẹ́. Dámọ́ ọ̀dẹ́ wò lè dàbí gbọ́gbẹ́ ní. Orí lẹ́dà. Orí bàbá mi àgbọ̀ fún mi ẹrù. Ilé ẹrù tí ó ṣe ti gbó. Báwo ni àgbọ̀ fún mi ẹrù? Tí ó ṣe ti gbó. Mọ́dájì lèlò dàbí dámọ́ ọ̀dẹ́. Dámọ́ ọ̀dẹ́ wò lè dàbí gbọ́gbẹ́ ní. Káyọ̀ ìṣẹ́bọ̀ Mọ́rítàlá, Bàbá Ọ̀lú, Babalọ́lá, Onídọ̀ọ̀mùdé, Ìdọ́lá, Ẹ̀bùpálẹ̀ ẹ̀dùnú àwọn. Onígbò ọ̀gbùgbò ẹ̀kú kálẹ̀ nígbà ẹ̀ṣẹ̀ bàbá.